Solutions 93.9 FM. Ìlú Ọ̀wọ̀ ní Òkè Àdó Ìbàdàn. Àwa ìlú Ìbàdàn. Gbogbo Mùsùlùmí ìlẹ̀kùn títí sí apò oríire. Ìlẹ̀kùn mẹ́tàlélógún títí sí fún gbogbo alálàájì láti wá ilé olúwa lọ́rùn jọ́sìn láì ní pákáleke ní Al-Marif Olúyọ̀lé Hajj and Umrah Trust Limited. Nípa ẹjẹ́ agbálẹ̀ Al-Marif Olúyọ̀lé Hajj and Umrah Services. Òkúri wọn kì í ṣàgbọ̀ fún lóko níbi iṣẹ́ hajj àti umrah. Ọ̀pọ̀ tó ti bá wọn rìnrìn àjò hajj nínú ìròyìn. Kọ̀ mẹ́bàá wà bọ́sọ́lọ́ alágbèdá lásìkò yìí. Ẹni tó mọ̀nà ni ọ̀tẹ̀lẹ́ Al-Marif Olúyọ̀lé Hajj and Umrah Services. Ọ́fíìsì mẹ́wàá ládùúgbò ọlá aṣọ petrol station. Lágbègbè yìí ni àgbègbè géètì Ìbàdàn. Ẹnìmọ̀ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08030817867. Lẹ́ẹ̀kan sí 08030817867. Pẹ̀lú ẹ̀gbẹ́ lẹ́yìn hajj tọ́bìrì Al-Marif Olúyọ̀lé ni màá bá lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أكرانك كيولا أكرانك كيولا أكرانك كيولا الجنة السلام عليكم ورحمة الله وبركاته. À ń fi àsìkò yìí kíra wa káàbọ̀ sórí ètò yín ètò wa Al-Basira eléyìí tí a jẹ máa ń tẹ́tí gbọ́ láti iléeṣẹ́ rédíò Solutions FM 93.9. Ètò náà ti dé sórí afẹ́fẹ́ pẹ̀lú yọ̀ǹda t'Ọlọ́run. Àwọn SARS wa tí wọ́n máa ń fún wa ní oúnjẹ ẹ̀mí ní gbogbo àwọn tí wà níbí pẹ̀lú wa. Gbogbo àwọn olólùfẹ́ òdodo ní gbogbo ibi tí a bá wà. Ẹ jẹ́ kí a súnmọ́ tòsí ká tún jọ fi ọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ ti alẹ́ yìí lọ. Abẹ́lọ́run Balẹ̀kẹ́lá kó san gbogbo wa ní ẹ̀san lórí Allahumma àmín. Àwọn SARS wa tí wọ́n máa sọ̀rọ̀ Ọlọ́run fún wa lálẹ́ yìí gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ fún wa látẹ̀yìnwá. Àwọn náà ní Saf Suleiman bun Ibrahim Abu Ibrahim Ẹ̀sà Òkè. Kọ́lọ́n jẹ́ kí a rán ọpẹ́ bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين وبعد. Adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọba tí ó ṣe wá ní Mùsùlùmí, òun náà lọ́ba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́, àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn Mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí Ànábì wa sallallahu alaihi wasallam tó filẹ̀ títí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fi malun wala banun.
owó, ọmọ kò ní ṣàǹfààní illa man atallaha biqalbin salim. Àfẹnitọ́wọ́ pàdé Ọlọ́run ọba àlekọ́lá Allah pẹ̀lú ọkàn tó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. À ń fi àánú Ọlọ́run àfi ń bẹ Ọlọ́run, à ń fi ìjọkànṣo rẹ̀ àfi ń bẹ àdánwò tí yóò bá wa tá a fi mú nifaq ojú èjì tá a fi mú pàdé Ọlọ́run. Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa o. Àdánwò tí yóò bá wa tá a fi pàdé Ọlọ́run pẹ̀lú ẹbọ, Ọlọ́run má jẹ́ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa o. Wọlá àtọkànṣo Ọlọ́run, wọlá gbólóhùn la ilaha illallah. À ń fi àsìkò yìí àfi ń ṣàdúrà fún àwọn òbí wa tí wọ́n bí wa, àní tó ti jáde láyé nínú wọn, Ọlọ́run bá ní mójú kúrò láì fi wọn. Àwọn tí ń bẹ láyé, Ọlọ́run bá ní wà pẹ̀lú wọn, wọlá àtọkànṣo Ọlọ́run. Bákan náà àwọn àfáà wa tí wọ́n kọ́ alẹ́kọ̀ọ́, Ọlọ́run bá ní foríjì wọn, bá ní mójú kúrò láì fi wọn. Àwọn tí ń bẹ láyé, Ọlọ́run bá àlekọ́lá bá ní wà pẹ̀lú wọn. Bàbá Àgbàní Mádùlẹ̀ Arabian Nàìjíríà, Ọlọ́run gbogbo tí wọ́n fi lẹ́ pátá, Ọlọ́run má jẹ́ kó wọ́ bàjẹ́ kàkà kọ́kà, wọlá àtọkànṣo Ọlọ́run, wọlá gbólóhùn la ilaha illallah. Ogun bàbá bá wa nílùú Ìbàdàn tí wọ́n bá wa tan ẹ̀sìn, Ọlọ́run bá àlekọ́lá àwọn tó ti wádìí ìlú kàmọ́ ni wọ́n bá ní foríjì wọn. Àwọn tí ń bẹ láyé má bá ní wà pẹ̀lú wọn. Báwa mọ́ Ìbàdàn, Ọlọ́run bá ní wà pẹ̀lú wọn. Iléeṣẹ́ Solution FM má jẹ́ kó jóná. Ìlú Ìbàdàn, Ọlọ́run má jẹ́ kó bàjẹ́. Gbogbo ìlú kálukú náà, Ọlọ́run má jẹ́ kó dàrú, wọlá àtọkànṣo Ọlọ́run. Ní ìjẹjọ́ a ṣàlàyé lórí ọ̀rọ̀ ọdún. Àwọn olóyìnbó wọ́n pè kíní kan ní feedback. So téèyàn bá ṣe kankan yóò máa wo pé báwo ni sáwọn èèyàn tá a bá sọ̀rọ̀ yìí sí wọn gbọ́ yé. Akálàṣe àgbọ́yé ọ̀dọ̀ Ọlọ́run ló wà. Kódà kò sẹ́dá kan tó lè sọ̀rọ̀ tí wàá sọ pé n tó ń sọ ayé gbọ́dọ̀ gbọ́ yé. So ẹlòmíì lè máa gbọ́ òdì nǹkan míì. Ṣùgbọ́n a rí pé lórí ọ̀rọ̀ oúnjẹ ọdún Christmas, àlàyé ti jẹ́jọ́ yẹn pẹ̀lú feedback tá a rí lọ́dọ̀ àwọn èèyàn. So àwọn èèyàn sábà kọbi ara sí lẹ́yìn tó rà ń ṣe tiwa lọ ni. Ṣùgbọ́n àwọn èèyàn ọ̀sẹ̀ clear sáwọn ní oríṣiríṣi messages, oríṣiríṣi calling tó fi hàn yìí pé ìyẹn ti clear àfàwọn àfọ́ onífẹ̀ẹ́ nú nìkan ló kù. Torí pé ibi tí wọ́n máa gọ sí náà ni pé sáfẹ́ ń bára wa jà, kì í sọ̀rọ̀ ọjà ń tẹ̀sìn ẹ bá sọ báyìí. So a ti ṣàlàyé lẹ́yìn tó dẹ̀ ti clear aya Quran tó mú wá èyí tí ẹ ń kà tí wọn ò kà bẹ̀rẹ̀ rẹ̀. Ọlọ́run ti ní kí ìyẹn ó yé. Ọba tó ti wá rà fáà kan ẹlòmíì tẹ́fùmọ̀ pé ìfẹ́ ẹnu ń bẹ fọ́pọ̀lọpọ̀ kì í jẹ́ pọ́ fẹ́ rẹ́dí àti gbọ́ ọ̀rọ̀ ẹ̀rí o. Nǹkan náà àwọn àfáà bọ́ta níjọ́ Christmas. So àwọn alákàn ń pè láfa. So ìyẹn wí láwà ní sórí kò mí pé àfà ni o. Ní wọ́n sọ pé ó ní òun ti jẹ́ lónìí, òun ti jẹ́ lónìí báyìí. So ọ̀ya àwọn mọ̀lẹ́kà tó wá kẹsẹ̀ ńlẹ̀ fún ẹbùn mú kóhùn rí ibi tí wọ́n kọ́ sí sẹ́ǹtì kẹsẹ̀ ńlẹ̀ fún báyìí. Òun fẹ́ rí ibi tí wọ́n kọ́ sí báyìí. Tí ì bá ṣe pé oúnjẹ tó jẹ kò jọ mọ nǹkan tí ń ṣe mọ́. So nígbà yẹn pé àti àlàálẹ̀ àtàràmù àjẹpapọ̀. Ó yẹ kábílẹ̀ pé iṣẹ́ olóore tó wọn bá ń tọ́ bá tiẹ̀ rí ṣe náà ṣébi tí wọ́n kọ́ sí wọ́n ti fi hàn sórí bẹ́ẹ̀ báyìí. Tó fi ń béèrè pé ẹ̀yin tẹ́ ń sọ pé kí ni ó yá ẹbùn mú ibi táwọn mọ̀lẹ́kà kọ ìwé ẹ̀sẹ̀ wọn sí. Ṣé wọ́n ti bọ́ ọmú ní tí wọ́n fi kọ́ sí olóore rẹ̀ lẹ̀? Kẹ́lómi ọkàn sáà mọ jam talk lórí social media nígbà tó pé kálukú kú tàn wájú náà ni àtolódo àtẹni tó kéwòn yanjú àtẹni tí ò kéwòn yanjú. So mo lò ẹ ní Facebook ó ti kó kálukú papọ̀ kọ́lọ̀ ń kọ́ sànú. Lónìí n tá a fẹ́ sọ ní àdúrà ọdún, àdúrà New Year. So tí n ta sọ́lọ́ bá jẹ́jọba ti yé ká bọ́ síbi àdúrà ọdún àtẹ̀bùn ọdún. Jàmáà n tá a bá sọ tó o bá gbọ́ yé ọláǹfààní àti lè béèrè. N tá a bá sì sọ àwa ń sọ lórí n tá a mọ̀. Torí a lè sọ̀rọ̀ mí ní ìsìnkú súnà mi ò sọ pé àtúgbọ́n nǹkan tí wọ́n sọ ọ̀rọ̀ ọmọ. So n tó bá hàn sí wa a sọ kódà kó wò ké sáwọn èèyàn kan ò ní sì gbọ́yé sáwọn èèyàn ò ní sì gbọ́yé kọ́ lọ́rọ̀ ẹ̀sìn. So ká ṣàlàyé àwọn àpèjúwe tí mo sì ọkọ fẹ́ mú wá ń bẹ̀rẹ̀ ká má bínú. Mo fẹ́ fi ṣàpèjúwe ni o ká má bínú. Sẹ́mà nígbà tá à ń sọ̀rọ̀ Christmas a ní àwọn Christian kan máa ń taako aṣọ àwọn ajẹ́rìí Jèhófà, aṣọ àwọn gbá, aṣọ àwọn 7 day, aṣọ àwọn Deeper Life. Ṣe rí bí ó sì wà líkì náà ní bẹ́ngbàǹjà. Báwa mùsùlùmí náà ṣe pín un táà náà pín ní títí wákà fi yàtọ̀ ní pé kíbùlà kan náà gbogbo wa ń dojú kọ. Tásìkò òrùn bá tó àjọ kírun papọ̀. Àwọn tá à ń sọ yìí wọn ò lè jọ́sìn papọ̀. Ṣùgbọ́n à ń rí àwọn àpẹẹrẹ nǹkan kọ̀ọ̀kan tí ara wọn tí ó gbé ọ̀rọ̀
oúnjẹ Christmas lè rí inú àwọn àfáà àmọ́ ibi tí wọ́n bìlọ́ǹgì sí ẹ jẹ́ n ra pín díẹ̀ sẹ́rí àwọn tẹ̀blígì a lè fi hàn wé bíi ajẹ́rìí nínú Christianity tí a ń pè tẹ̀blígì náà máa ń lọ jáde àwọn ajẹ́rìí náà bí kò máa rìn láti ibì kan bọ́ ibì kan nǹkan kan wọ́n jọ so ẹ rí i pé àwọn ajẹ́rìí náà sì jẹ́ Christmas tẹ̀blígì náà ò lè jẹ́ àwọn bíi Deeper Life fún káfíwé bíi àwọn alùsùnà tó ti yé bá wọn bíi Deeper Life káfíwé bíi alùsùnà nù ti mùsùlùmí ẹ rí i pé àwọn náà ò lè jẹ́ ṣé wàá rà àwọn ẹgbẹ́ yòókù èmi náà BCAC rìdíìmù kankan wọ́n jọ àwọn tọ́rí kábàjẹ́ àwọn bíi oúnjálàbí tọ́rí kankankan so àwọn tí wọ́n máa jẹ́ náà nù àwọn oúnjálàbí so àwọn yòókù náà làwọn náà ń jẹ tìbí náà bí àwọn mọ́lúdì yóò sẹ́wọ̀n kí bí ọjọ́ ìbí náà wọ́n fi gbé wọlé káwọn bìnú fẹ́ sàǹpù tí mo lò fẹ́ fi ṣe clarification ni o torí sí ìlànà ìmọ̀ tó máa yán ọmọ fi tẹ̀blígì wé ajẹ́rìí ọmọ fi kíní kan wé kíní kan so mo ní bíi nàzírù kálukú bí n tá a lè fi jọ pé orí báyìí ẹ rí i pé àti tẹ̀blígì tí mo dákọ àti alùsùnà tí mo dákọ àìsàn àjẹjọ jẹ Christmas ni so bí Deeper Life ní èsè jẹ tí àwọn ajẹ́rìí ní jẹ ṣùgbọ́n àwọn tí ń jẹ ìmìíràn BCAC rìdíìmù kankan so àwọn bí tọ̀dí káàsù bí kankan mọ́ra àwọn náà bí tọ̀dọ̀ tí a náà so àwọn ni wọ́n máa ṣe kankan so 2 divided by 2 ó ti gẹ́ra wọn so kò ní di wàhálà ọ̀yẹ́ kẹ́ tí mo fi tí kálukú wá bìlọ́ǹgì sí tí ó fi máa sọ ọ̀rọ̀ tiẹ̀ now lórí crossover night àdúrà ọdún ká bẹ̀rẹ̀ ọdún láti bẹ̀rẹ̀ ṣé ẹ rí ọ̀rọ̀ ti December 31st ó yàtọ̀ sí Christmas ìdájọ́ rẹ̀ yàtọ̀ ẹ máa gbọ́ bó ló ṣe yàtọ̀ ẹ jẹ́ àkọ́kọ́ padà gbogbo wo tó wá fẹ́ gbọ́rọ̀ ẹ̀ mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ dáadáa ṣé rí Yorùbá àwọn nǹkan kan bẹ́ẹ̀ tó ti jàpọ̀ mọ́ kíní fún wa rúfù culture ó wà nínú ẹ̀sìn tá a máa ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí tẹ́ bá bẹ̀rẹ̀ pé kí ló tó fi ṣe nǹkan tó ṣeun wọ́n ní bá a ti máa ń ṣe lọ́dọ̀ wa nù bá a ti máa ń ṣe nínú ọ̀ràn wa nù bá a ti máa ń ṣe nínú ẹ̀yà wa nù níta bá sábà lọ́dọ̀ wa nù. Ìsìláàmù ní nǹkan yẹn èèyàn lè fi ṣẹ̀rí ẹ̀sìn ṣùgbọ́n ní májẹ̀mú lókùrú ìgbà tó bá jẹ́ pé ntọ́ jẹ́ àádá yín yẹn tó jẹ́ ọrùfù yín yẹn kò lọ forí gbáṣẹ́ rí àtọ̀lọ́n kódà nínú gbogbo ìdájọ́ Ọlọ́run tọ́lọ́run bá sọ tí ò bá ti fẹnu àlà sí tí ò fi ẹnu àlà sí nǹkan yẹn Ọlọ́run kàn mú wá lódidi àwọn àáfàá ní culture ìdájọ́ kí ni Yorùbá culture àṣà wa bá ti ń ṣe lọ́dọ̀ wa ilé máa fi ṣẹ̀sìn yẹn àwọn àáfàá ní al-urfu wal-'adatu yurja'u ila kulli wahidin minhuma fi kulli hukmin hakama bihi ash-shari wa lam yahuddahu gbogbo ìdájọ́ tí Islam bá gbé wá bóyá náà ló gbé wá ní o àbánàbí ni o tí ó bá ti fi ẹnu àlà sí alẹ́tọ̀ àti padà sínú kọ́tọ̀ wa pé lápẹẹrẹ Ọlọ́run ní ẹ ṣe dáadáa wabil walidayni ihsana àwọn òbí méjèèjì ẹ ṣe dáadáa sí wọn tó bá wá jẹ́ pé nínú àṣà lọ́dọ̀ ti yí ó ní pé nínú ṣíṣe dáadáa sóbì tàbí tí wọ́n fi mọ̀ ká ọmọ yìí o ọmọ burúkú ni o bóyá nù kọ́tọ̀ tí wọ́n mọ̀ ká ọmọ burúkú lọmọ yìí kò sí dáadáa sóbì rẹ̀ ó yapa òbí ó ní pé tí ò bá lọ bẹ òbí rẹ̀ wò lẹ́ẹ̀kan láàrin oṣù mẹ́ta bóyá nù àṣà ti yín nù pé ìtí ń yé dára sí ni pé o gbọ́dọ̀ máa lọ lẹ́ẹ̀kan láàrin oṣù mẹ́ta sòkun tó wá gbà kọ́ ọmọ yọ ọmọ bú wọn ò ní ó ti pósù mẹ́ta àtọ̀sẹ̀ kan tí ọ̀rọ̀ tó ṣe ọmọ bú ni a jẹ́ pé inú ṣẹ̀rẹ́ àdúró àfáà tí bá ń gbérú àwùjọ yẹn yóò máa ṣàlàyé wábìlì wálidayni ihsana yóò máa ṣàlàyé rẹ̀ yìí pé Ọlọ́run ní ẹ gbọ́dọ̀ máa yọjú sáwọn òbí yín lẹ́ẹ̀kan lóṣù mẹ́ta tẹ́nìkan bá béèrè ká níbo lọ́run Kùránì yóò ní Ọlọ́run ní wábìlì wálidayni ihsana Ọlọ́run ní ọ̀ràn yẹn ní kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn òbí yín o lọ́dọ̀ wá ń bì sí ní ẹ̀ẹ̀kan lóṣù mẹ́ta ni torí pé Ọlọ́run ò sọ pé ẹ ra búrẹ́dì fún ẹ rí i pé kò fẹ́nu àlà sí dáadáa yẹn nígbà tí ò ti fẹ́nu àlà sí yẹn
tí ò ṣàlàyé rẹ̀ pé báyìí a jẹ́ pé ẹ lè lo culture yín lókùrú ìgbà tí culture yẹn ò bá ti tako òfin Ọlọ́run kankan. Tí eléyìí ó bá clear, ibẹ̀ ni mo fẹ́ gbà wọlé tó bá clear. Àwọn culture kan bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá tó jẹ́ pé a kọ́ gbọ́dọ̀ gbọ́yé náà. Yorùbá ó láìkì ìnáwó, Yorùbá wọ́n láìkì ayẹyẹ, Yorùbá wọ́n ní kíkí fún gbogbo nǹkan kọ̀ọ̀kan. Kódà Yorùbá lè kíyàn pa. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú rẹ̀lẹ̀, wọ́n tún nírọ̀lẹ́ lọ́tọ̀, ẹ kú yálẹ̀ta, ẹ kú ọ̀rìnrìn, ẹ kú ọ̀gìnìtìn, ẹ kú òjò, gbogbo nǹkan kọ̀ọ̀kan. Kódà bí Yorùbá ní a kú bẹ̀rẹ̀ ọ̀sẹ̀, a tún kú ọjọ́jọ́ tẹ́pọ̀ yìí, ẹ kú rìn àná, ẹ kú múra ọ̀la. Yorùbá lè tẹ́ bá ní kíkí o, a kú parí ọ̀sẹ̀, a kú ọwọ́ lómi, a kú múra. Wọ́n sáré kò sí nǹkan kankan láyé. Ṣérú Yorùbá tó wá ní eléyìí fún gbogbo nǹkan. Kódà Yorùbá tó kí a kú bẹ̀rẹ̀ oṣù yìí, a kú bẹ̀rẹ̀ ọ̀sẹ̀, a kú parí ọ̀sẹ̀. Àwọn kan wà báwọn tó jẹ́ pé àwọn rí i pé òǹkà ọdún tá ń lò ó parí. Ìkí Yorùbá wọ́n kàn pé a kú parí ọdún. Ọdún tí wọ́n ní nìyẹn kì í ṣe ìmọ̀ bí mo sì fẹ́ gbé kalẹ̀ o. Kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣòṣà torí pé Yorùbá ló wulẹ̀ ní kíkí. Kí ń dájọ́ àwọn eléyìn à ń bọ̀ ńbẹ̀. Torí kò sí ẹni tí ọ̀rọ̀ kún ní àwùjọ tó ń wà wọn èkí pé àsìkò mọ́rọ̀ ọ̀sẹ̀, àkú sinmi òní, àkú kíní kan tá a máa kíra wa. Ìyẹn bá pẹ̀lú bí tí mo fẹ́ gbà wọlé ó yẹ káwọn nǹkan kọ̀ọ̀kan clear díẹ̀. Ṣùgbọ́n tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa àdúrà ọdún, ó ní pé December 31st àwa fẹ́ bọ́ sí January ọdún míì toró ń kàtà ń kànú January, February, March, April, May, June tíjọba ń lónù tọ́lá lónìí ọ̀bọ̀ kẹ́kẹ́ nígbà wọn ní kékeré orúkọ rẹ̀ ẹ máa lo kàlẹ́ndà mi. ọ̀rọ̀ òǹkà kọ́ ni tá à ń sọ yìí, a ní là ń lò ní everybody fi ń kọ̀ nǹkan, à ń lo òǹkà. Ok, káwá gbà pé ó di December 31st pa fẹ́ bọ́ sí 2026. Ǹjẹ́ náfìlà òru wà? Ṣé àpè tá a bá ti ń sọ̀rọ̀ náfìlà tá à ń sọ̀rọ̀ àdúrà àti ń sọ̀rọ̀ nípa àjọsìn. Ìyí tí má sì pè níjọsìn nínú ẹ̀sìn ìsìláàmù yìí tó wáyé pé ìsìláàmù lọ fẹ́ ṣe o, tó wá jẹ́ pé ìjọsìn ni o, tàòkìfíyà ni. Kí ni ìtumọ̀ tàòkìfíyà? Wà á rẹ́rìí lórí rẹ̀. Kì í tó wá jẹ́ pé ọ̀rẹ́rìí nìkan, ó tún rẹ́rìí pé báwo ló ti ṣe. Báwo ló ti ṣe. Kì í kàn jẹ́ pé wọ́n ní a ṣe, wọ́n ó tún ṣàlàyé fún ọ bó ti ṣe. Kì í kàn jẹ́ kí wọ́n tú ọ lẹ́ńbẹ̀ ìjọsìn, wọ́n ṣàlàyé fún ọ. Torí ìpìlẹ̀ ìjọsìn ni pé má ṣe. Ìwọ tó bá fẹ́ ṣe ìjọsìn ìlọ mẹ́rin wá ká ìpìlẹ̀ ní pọ́lọ̀ ní a má jọ́sìn fún kankan. Tó bá ní mo fẹ́ jọ́sìn fọ́lọ́run kí lẹ̀ rí rẹ ọmọ àyà wà. Bó ló ṣe ní o ṣe ọmọ àláyé wa àìdánù Kùránì tàbí náà àdìsí. Ọlọ́ni ajọ́sìn fún ọmọ àyà rẹ wa. Bó ló ṣe ní ajọ́sìn fún ká kírun ká ṣe báyìí ká má so gbẹ́rẹ́ ká má so ń dè ká má sì gbá ọ̀sàlàyé rẹ̀. Pé ẹbọ nìyàn eléyìí níjọsìn eléyìí lẹ́bọ. Náà tó bá di ká fẹ́ sọ pé ànábì gẹ́gẹ́ sọ fún wa pé àdùáhù wal ìbàdà. Àdúà tẹ̀ ń wò ìjọsìn ni. Tádùà bá ti jẹ́ ìjọsìn ò lè dá àdúà ṣe àfi kó o béèrè wọn ò fún ọ manual ni. Manual tó fi ṣàdúà ọ̀dọ̀ ànábì ló ti gbà. Ṣẹ̀ríà ni ó fọ pé tó bá ní 31st á béèrè pé níbo ló ti rẹ́rìí rẹ o. Àti ìlọbi kíkí ni o, àti ìlọbi ká celebrate ti ọdún o. Á béèrè pé bolo ti rẹ́rìí rẹ̀. Ṣé ká wá parí ọdún ṣé kò tó sí kíní kan ni kò tó. Torí ìntànkà gan tó jẹ́ ti ìsìláàmù kì í ṣe kí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ lójú ayé ànábì. Òǹkà kan ni à ń lò kálukú ń fi nǹkan dètàn mọ́lẹ̀ ni.
in tó bá rí kó fi dè tàn mọ́lẹ̀ ó lè fogun dè mọ́lẹ̀ pé ń gbò wọ́n bí ọ lẹ́yìn ọdún kẹta tí wọ́n jagun Ojúkù, lẹ́yìn ọdún kẹta tí wọ́n jagun Ọ̀gbàǹgbà, lẹ́yìn ọdún kẹta tí so kálukú ọ̀sà wà nǹkankan tí ó fi dè òǹkà mọ́lẹ̀. So ìjírá tá ń lò wọn ò fi dè òǹkà mọ́lẹ̀ láyé Ànábì. Oríṣiríṣi ọ̀nà kálukú ń gbà dè òǹkà mọ́lẹ̀ lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀. Ó fẹ́ pé ọ̀rọ̀ ká dè òǹkà mọ́lẹ̀ yẹn ní tó bá wọ̀ kó fi dè òǹkà mọ́lẹ̀ ó bá lọ January ó bá lọ February kì í ṣàkóso pé ṣẹ̀ríà ò gbé January wà. Títí báyìí òǹkà wọn oríṣiríṣi ọ̀nà ní gbà dè òǹkà mọ́lẹ̀ kálukú ń gbà dè mọ́lẹ̀ ẹlòmíì ogun ni ó fi rántí ẹlòmíì ìṣẹ̀lẹ̀ ńlá kan ni àmúlì fi òkèké ní a fi dé bíbí Ànábì mọ́lẹ̀ ọdún eléyìí ṣe bí ọdún tí a gun erin wá sí Káàbà tí a fẹ́ wó Káàbà ni. Okay. Àní ìyẹn tá à ń lò gẹ́ tá a pè ní ti Ìsìláàmù tá a là ń lò hijira. Ǹjẹ́ tá a bá fẹ́ kúrò láti inú hijira kan bọ́ sí hijira mi ǹjẹ́ náfìlà wà? Ó ò lè rí náà torí pé kì í ṣe kó ṣẹlẹ̀ lójú ayé Ànábì. Bó wá ní ìtọ́jẹ pé àti ẹ̀tọ́ wá gbà pé ibi tó ti wá gan kò tún dá ṣùgbọ́n sá ń lò. Bó ni wọ́n sọ fún ọ pé kò sí náfìlà? Ní ìtọ́ arítírì ìṣẹ̀lẹ̀ ọ̀dọ́ àwọn sàbí pé Umaru lọ bẹ̀rẹ̀ sí í lò ó. Ìtú Umaru bá sì ṣe ọlẹ́tọ̀ ká ṣe. Tó ti yé báyìí. Ara àwọn tánàbí qualify ni pé ẹ̀sìn nǹkan tó bá ṣe. Ok, ìtí ẹ wá sí ń gẹ àwárí pé wọ́n parí Zulhijja níparí rẹ̀ o. Àwa fẹ́ bọ́ sí hijira mi o, wọ́n wá kóra wọn jọ. Idan ní èyí tí ò sí iyèméjì ń bẹ yálà akóra wájọ sórí fídì ni yálà inú mọ́sálásí ni yálà náfìlà àdáṣe nítorí kí mo fẹ́ bọ́nú ọdún tuntun míì ni ìranù ni bídíà ni àdàdálẹ̀ ni ò lè bá àfà alálùbáríkà kankan díẹ̀ pé ẹni tó mọ ti ń ṣe nínú ẹ̀sìn torí kò lè rí mú wá àkàwé Yorùbá ní ọmọ sọ pé ẹ̀yin náà wà wò alódìdí ọdún kan àníṣe a béèrè pé ṣé n tó ní káwọn èèyàn bọ̀ lọ́ndì 31st sí ṣèjọsìn ni tó bá ti ní ẹ̀sìn ni sẹ́sìn ni tó bá ti pèlè ẹ̀sìn nùlìsímùká bí delil wàlà delil. dínà nàbí Muhammadin akhbaru ni'mal matiyatu lil fata asaru. نعم المتية للفتى آثار. àfààní dínú nàbí ẹ̀sìn tánàbí mú wáyé tó jẹ́ ìsìláàmù yìí àdíìsì láàmà fi ṣe o Ọlọ́run wí báyìí ànàbí wí báyìí ni o. نعم المتية للفتى آثار. Dànsákì ọmọ ènìyàn tó jẹ́ pé n tí fi ń ṣẹ̀sìn rẹ̀ Ọlọ́run wí báyìí ànàbí wí báyìí ni ẹ bá ń kẹsára sírò ẹni bẹ́ẹ̀. látàrígàbánà ànílẹ̀ àdìsí wàhálì. àfààní sọ ọfẹ gbádùn ẹ̀sìn rẹ má kórìíra àdìsí má sì kórìíra àwọn àfáàlù súnnà tí ń kó ti àdìsí tó o bá fẹ́ kọ́rọ̀ rẹ̀ dàrú má kórìíra wọn o. fàràyù láìlú wálé àdìsí nàárọ̀. tashbihul baligi nìyẹn fàràyù láìlú sórí ká máa fi ìròrí ṣe ẹ̀sìn láìlú wọ́n ti pa àdá tashbih rẹ̀ wọ́n pa wájú ìṣàbáyé rẹ̀ láìlú bí ìgbà téèyàn ń rìn nínú òkun nínú òru lóòkùn bírímù ládùúgbò ibi tí ọmọ tí ó fi lọ fill in the gap tí ó bọ̀nù kòtò tó di jùà fill in the gap yẹn kò ní mọ̀ o ẹni tí bá ń fi ìròrí sẹ́sìn tí kàn ní tá a bá wò báyìí ẹ̀yin ní ẹ̀já wò ọdọọdún kan sétorí kiri kan wà Ọlọ́run fi sọ pé kí lórúkọ rẹ̀ ìròrí lásán nìyẹn ṣé ẹ̀sìn ni wọ́n kàn sí báwọn yẹn pé kèésẹ́sì o ẹ wá ṣèranù ní 31st mọ̀júmọ́ 1-1 wà lẹ́ àfàtì bá bọ́ tàti bá ń bọ́ jiyàn á sọ pé sí nǹkan mọ́ ni èèyàn ní káwọn èèyàn wá ṣèranù ta ni ó gbọ́ranù tí ó lọ but ó pè lẹ́sìn bó o ṣe pè lẹ́sìn yẹn á sọ pé ọmọ ẹ̀rì wá torí tó bá ti lè jẹ́sìn ó nídìí ẹ̀rí àìmọ́rẹ̀ẹ́rì mú wá fún ìranù lórí káwọn èèyàn wá ṣe ẹ̀yin èèyàn ẹ lè lọ ṣèranù 31st mọ̀júmọ́ 1-1 o ẹ má pè ládùúà ẹni ẹ fẹ́ ṣèranù ọdún ẹ fẹ́ najú lọ ìranù ọdún mọ́júmọ́ 1-1
ṣùgbọ́n kó o pè lẹ́sìn èmi ọba ìbá ẹ tí ò ṣe mùsùlùmí sọ̀rọ̀ ẹ̀sìn tí a mọ̀ ń sọ alákatakítí ni wọ́n kíní kẹ̀kẹ́ ṣe rí gbogbo ń bẹ yóò tó yàn bàdé láyé yóò débẹ̀ òótọ́ ọ̀rọ̀ kò séèyàn lòdì ẹ̀pùlẹ̀ òdodo ò séèyàn lòdì béèyàn gbàbẹ̀ lálọ́ yóò gbàbẹ̀ lábọ̀ gbogbo àwọn tí wọ́n kó gbogbo ẹ̀ mọ́ra wọn tí wọ́n rò pé káwọn olè bá fi dépò sí àpàrà dépò ọ̀hún àwọn tí wọ́n bá ṣe bí wọ́n fi lálì wọn padà pé irọ́ ní ń pa kì í sára wa nǹkan dẹ́mọ ni kì í jẹ́ kí ń gbìjà wa àlùwà lólóńgbò rẹ̀ wọ́n tẹ́ ń lé wọn tó tẹ́ lóko tí bọ́lọ̀ ni. so intan sọ ni pé on the 31st tó bá ti jẹ́ pẹ́sìn ni a ní ọ̀mẹ́rì wa ìyẹn ló fi jẹ́ pé gbogbo àwọn tí ń ṣe ẹ rí i pé kò lè wà uniformity láyé kì í ṣe bákan náà ẹ bèrè pé náfìlà rákà mélòó lè yan yẹn lọ́dún 31st ṣé omi lè decide pé rákà méjì ni o láyàn ibo mi tẹ́ mọ́ yan rákà lómi lè ní 6 láyàn ṣé náfìlà àwẹ̀ ìtúnu àwẹ̀ ìdí tá a lọ wọ́n ń kí mẹ́rin ládùúgbò tí mélòó gbogbo ayé ń kí 2 torí pé ẹ̀sìn ni wọ́n ti design rẹ̀ ṣùgbọ́n tẹ́ bá ti design fúnra ara yín kò lè papọ̀ inú òjèdè tí mólídìí ọ̀ papọ̀ táwọn èèyàn fi ń ṣe mólídìí sìn so torí pé ilẹ̀ design rẹ̀ kì í ṣe tọ́lọ́ wàhálà ẹ̀kan fún ànábì jẹ́ lọ ní kálukú náà mú òótọ́ ọ̀rọ̀ tó bá ti jẹ́ pé kèé sẹ́sìn tó jẹ́ pọ́mọ nìyẹn ló design rẹ̀ kò lè wà uniformity o kì í ṣe tí wọ́n tẹ̀wọ́ gbọ̀ lágbàáyé táwọn fẹ́ gbààwẹ̀ àwẹ̀jọ́ kan náà la bẹ̀rẹ̀ kódà bó bẹ́ẹ̀ nìkan bẹ̀rẹ̀ lónìí tẹ́nìkan bẹ̀rẹ̀ lọ́la wẹ́dà lórí tàmí àsìkò kan náà là ń gbààwẹ̀ àsìkò kan náà là ń ṣiléyá torí pé ẹ̀sìn ni ṣùgbọ́n ogun tí èsẹ̀sìn ẹ̀yin lẹ mú déètì pé ń jù bàbá àdínní ọwà nínú nígbò lẹ́sẹ̀lẹ́sẹ̀ ọwà àwọn sẹ́nitọ̀ wọn gbọ́dọ̀ lásìkò kínní ẹja fi mọ́lìdì wá síbẹ̀ ìgbà náà láàrí sẹ́nitọ̀ oníranù kan tí ó wà sọ́dọ̀ wa o so wọ́n yà fi mọ́lìdì sásìkò December torí wọ́n ti tájẹ́tì àwọn tí ó wà lé sáà lè sọ pé gbàwó làwọn kínní kan wà lé ká fi àwẹ̀ wa sí ẹja sáré gbàwẹ̀ wa ní ìsìn kó tó di pé yóò di kínní torí pé sìn ní ẹ̀ lé táǹpà rẹ̀ ntẹ́ ń ṣe yẹn ìṣẹ́sìn ní kálukú fi ń táǹpà rẹ̀ bó ṣe wù ó náfìlà rákà 4 ń bẹ ó náfìlà rákà 2 wà kódà fọ́mátì náfìlà yẹn ò tó papọ̀ bọ́dà wa kan bẹ area brother wa ni àwọn tá a bá járọ ọmọ wù mí àmọ́ gbọ́ mi báyìí ẹ ti mẹ́tí mọ̀ ń sọ kò ní di kíní àwọn náà ń gbọ́ mi àwọn náà ní gbọ́ mi báwọn náfìlà rákà 2 náà máa ń lò nígbà táwa lọ́mọ wù mí area brother wa ni so mẹ́tọ̀dù náfìlà àti ẹ̀tọ́ bá da aago 12 tẹ́ bá ti Allahu Akbar tí wọ́n ti ka Fatiha tán tí wọ́n ka súrà tó bá wù wọ́n lé so tí wọ́n bá ti rùkú pé Allahu Akbar ní rùkú wọ́n kàn máìkì náà wọ́n fi sọ̀rọ̀ subhanallah la ilaha illallah Allahu Akbar la ilaha illallah azizu jabaru la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Allahu Akbar láti gbórí òkè subhanallah wọ́n tún sẹ́bẹ̀ wọ́n ti forí kalẹ̀ ṣubúṣubú tí wọ́n tún ti gbọ́ kíníkà ṣubúṣubú ẹ̀dá kò rí náfìlà òdu àwọn ní ọ̀rọ̀ ṣubúṣubú tiẹ̀ ẹlòmíì níbi oní crossover night ìdẹ́gbẹ̀mọ̀ yìí yàwó dẹ́gbẹ̀mọ̀ pé ìrànlẹ́ fẹ́ lọ sí láti 31st inú kò sádùá special kankan mọ́ rò pọ̀ fẹ́ gbàdúrà ọdún níbi tọ́pìkì tí mo kọ àdúrà ọdún kọ àdúrà 14 ni so on the 31st báyìí ẹlòmíì lọ́dọ̀ tiẹ̀ ó lè ní àdàkẹ́ ni o náfìlà tá a ṣe ẹ̀ máa wò kí báyìí ẹ̀ tún wọ́tún ẹ̀ tún wò sí kálukọ́ sá gbé stáì kan táyìn náà fi rí pé nǹkan ńlá ń sọ̀kalẹ̀ kò sí nǹkan kan láti sọ̀kalẹ̀ òtún lọ fẹ́ mú o kò sí nǹkan kan 31st yìí ò ní tún ọjọ́ Wednesday mọ̀túnmọ̀ tọ́sí yìí wà láì kò sínú special ọjọ́ kò sínú special ọjọ́ èèyàn ìdájọ́ tàájúdù fún àṣìyàdí ẹ̀ lálẹ́ gbogbo àǹdájọ́ tàájúdù ẹ̀ẹ̀kan lóṣù ẹ pàdé wa ní orí fídì bí báyìí kò sínú ẹ̀sìn Islam ọlọ́sọ̀ọ̀sẹ̀ wallahi kò sí mbẹ̀ mo fọ́ bàtẹ́ mi bẹ̀ lọ́wọ́ rẹ̀ búra ìtẹ́fì wa mọ̀ nínú ẹ̀rí ẹjá lọ ẹ̀rí làákàyè agbọ́dọ̀ clear ọ̀rọ̀ 31st yẹn o ṣe èmi tí mò ń sọ̀rọ̀ bí mo ṣe kéré tó tí rùmí bá wà lè ń sọ̀rọ̀ kí bí mo ṣe kéré tó yìí gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ jù mí lọ ẹ̀yin náà ọmọ ìpè òótọ́ ọ̀rọ̀ lọ́mọ yìí sọ wallahi nínú ìsọ̀lú mi o
torí ìlé sọ̀tàn ló ń lù ṣùgbọ́n mo lè sọ lù mí Ìbàdàn yìí nínú Ìbàdàn tá a wà yìí èmi ò sọ lù mí o gbogbo ìgbà táwa wà ń kéékèèké gbogbo ìgbà táwa wà ń kéékèèké èmi ò gbọ́njú mọ́bi kankan kódà tó bá wà bóyá ọkàn 100 tí wọ́n ti ń ṣe crossover night ń tá a gbọ́njú mọ̀ ni pé àwọn àfáà wa máa ń kọ́ àṣàdúrà káàkiri tá a bẹ̀rẹ̀ láti bí alẹ́ 31st tá a mọ̀ káàkiri àwọn olówó ńgbà táwa lé kéwò tó pé alọ́sàdó ilé a ṣe tó ní 1-1 kì í ṣe pélé ẹnìkan o bí kẹlòmínú yẹn sábà ẹlòmíì lè mú pé ọdún ìparí kábọ̀ wọn ṣàdúrà wọn mọ̀ kọ́ àṣeyà sí káàkiri gbà náà so àárọ̀ ọjọ́ ọ̀ndìwọ̀n a mọ̀ lọ́lé tọ̀hún títí ó fi dìrọ̀lẹ́ kálukó kódà ẹlòmíì mọ́ ọ̀ndì 2 àwọn àfáàní máa ń káàkiri so tí wọ́n ti ní fíìsì àsìkò dé ṣùgbọ́n kẹ́nìkan ló ń pàdé ẹnìkan bì kan irọ́ ni o tó bá wà bíi kẹ́ ẹ máa bóyá ẹyọ kan ìfàtọ̀ ìrántí ntọ́wà so ń bò lọ́rọ́ ní crossover night bẹ̀rẹ̀ kálukú kan gbà ni tá a bá wá ṣọ́ra yóò wá dàbí ẹni para ìsìláàmù gan ni nǹkan kan ló bì àwọn èèyàn ń lọ sí inú chọ́ọ̀chì lọ́ndì 31st ẹ jẹ́ káà náà máa ṣe kinní ibi tó ti bẹ̀rẹ̀ nu bí ọ̀rọ̀ orin náà ṣe wọlé nìyẹn o ọ̀rọ̀ orin kíkọ wọ́n fi jókà mọ́ yín lọ wọ́n fi ìlú kó wọn lọ ẹ jẹ́ káà náà máa kọrin Islam in tó pilẹ̀ rẹ̀ nú o alábọ̀ ọrùn ńlọ́dẹ̀wù báyìí o lọ́dàgbádá ìgbà náà gbogbo àwọn tí wọ́n kóra wọn jọ nibrosis yombas ní tí wọ́n fi bẹ̀rẹ̀ nìyẹn o pé àwọn èèyàn ti ń forin kó wa lọ orin ò pilẹ̀ níbí kódà àwọn orin táwọn bàbá wa máa ń kọ láyé jọ wákà lásán ni láì nílù ṣé wọn ọ̀rẹ́ ṣìṣe nígbà náà gbogbo yín tẹ́ mọ̀ ní ẹjẹ́ padà sáyà bàbá wa ní táwọn bá tà náà sí àwọn bá tà náà ò dó ń fújì bí gbogbo ẹ̀yìn àfáà sí dó ń fújì ní ìsìn náà tọ́jú pé tá a bá lò rí aláà fún àwọn kò já sílẹ̀ ní ẹ sì ní á padà sọ́dọ̀ àwọn bàbá sáwọn bàbá lẹ́wọ́ àjọba wákà làwọn bàbá máa ń dá bẹ́ẹ̀ bá mọ gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ bá mọ gbogbo ẹ̀ bàbá wa mo ti gbàgbé orúkọ bàbá yìí tí a ń bẹ ní Ọ̀ṣun state yìí tí a kọ ìlàlẹ́ àmà mi ṣáàlá ìlàlẹ́ àmà orin táwọn ọmọ gbọ́ngbà kékeré nù àwa tá à ń tẹ̀lé tí òjíṣẹ́ ńlá iwájú lọ́la ó máa lọ kò mọ nírẹ̀yìn o gbogbo orin ìgbà náà tí wọ́n lùlù sí késẹ́ẹ̀tì ni wọ́n mọ̀ ta ṣe é gbọ́ lù bẹ́ẹ̀. máa rí sálínà káyà Muhammad ìlà ramatan lílé àlámínà máa rí sálínà káyà Muhammad ìlà ramatan lílé àlámínà Muhammadu lẹ́ni tọ́lọ́run rán láláàánú fún gbogbo àgbáyé gbogbo ìgbà tójú máa bà tí máa a ó máa yìn á ní wọn. orin táwọn máa ń gbọ́ ń gbà kékeré mọ́nù sẹ́lù bẹ́ẹ̀ ó fi hàn pé gbogbo tẹ̀yìn ṣe ní ìsìn gan ni ò sí inú ẹ̀sìn afàlátà kìlú náà ẹ̀rọ ni àwọn bàbá tẹ́ ní ká padà sọ́dọ̀ wọn lò sẹ́ni pàwọ́ àlùsùn náà gẹ́lájà bàbá yẹn báyìí wákà làwà gbọ́njúmọ̀ tí ẹ máa ń dá tí ò sí lù ń bẹ tí wọ́n sọ fún yín pé kò sáwọn olórin láyé àwọn bàbá ni kò sí jìtá ni kò sí sẹ́kẹ̀rẹ̀ àbí sákárà àbí ò sí omele àbáwọn olórin ò sí àwọn barista ò sí láyé àwọn kọ̀nì tó sí bẹ́ẹ̀ àwọn ipa kò sí bẹ́ẹ̀ Haruna Sọlá wọn ò sí bẹ́ẹ̀ Yusuf Ọlátúnjí wọn ò sí bẹ́ẹ̀ débi kó àwọn afáàyàn náà wọn ò ní sọ pé ẹ máa kólùbọ̀ lójú agbo níbo lẹ́yìn ti rí ti yín nìsín ẹni tí bá sọ pé ń tẹ̀sí nìsín gẹ̀rẹ́ ojú gọ́ọ̀fẹ́ máa ti pé àwọn èèyàn ti gbà kódà wọ́n ti gbà pé ara ni irinṣẹ́ àfáàní wà sí ni pé kún ó kólù tẹ̀lé ṣé báwọn bá ń ṣe rí nu crossover náà sì ń bẹ̀ tẹ́lẹ̀ náà gbogbo náfìlà òru tẹ̀ ń ṣe káàkiri sọ́wọ́ à ń bẹ̀ ni àwọn tẹ́ ẹ lè mú gàn láwọn ọmọ kéékèèké tí wọn ọmọ tàtà náà o báwa náà sì wá kéré tó ìpèmí ọgbọ̀n júbélé yìí o àwọn NASFAT àwọn náà tẹ́wọ́ gba crossover night kọ̀ríbù gbà gbogbo àwọn ẹgbẹ́ gbà nínú ẹgbẹ́ tí ò ṣe fọ́ọ́rọ́ sẹ́yìn nínú Islam ní NASFAT wà èrò ọ̀pọ̀ lọ ní jàǹtìrẹrẹ ẹwà dúró owó tí wọ́n kà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ láti bí ọdún bíi 6 sẹ́yìn NASFAT gbé jùlẹ̀ pé kò sí bẹ́ẹ̀ wọ́n rí ìyẹn já dànù ìmí náà ń bẹ tọ́lọ́ ó tó dé wọn orí já wọ́n rí ìyẹn já wọ́n sì láwọn ò ṣe mọ́ gbogbo ìyẹn gbé alásàlátù náà tó kù ń bẹ ẹ̀kọ́ sí NASFAT sẹ́yìn wọ́n dínkù nígbà wọn já kínní kù ń bẹ àbí wọn ò rí èèyàn mọ́
ẹ jẹ́ mọ́ wo ti àwọn àáfàá tí wọ́n máa tẹ̀yìn ké àdúrà ní kinní kan sí èpè ní ẹsẹ̀ ń gbà náà àwọn bàbá wa tá à ń sọ ẹ̀ bàbá wo ló kọ́ àwọn èèyàn jọ inú gbogbo àwọn bàbá bà ẹ máa dákọ̀ wo àwọn bàbá àpilẹ̀ tí kálukú ń fira wọn tì sí lọ́dọ̀ ṣé àbálàgbàlà múnigo ní akóyàn jọ àbálàgbàlà múnigo tànà Àkàndé Sálàmì ṣé wọ́n ṣe cross over night àbálìfà tòní níbo ni a ti ṣe ẹ̀bẹ̀ gbọ́ àṣìṣe àbálìfà tòní ṣe ń jò ní tẹ́ni gbẹ̀yìn tẹ́mi ń gbé wárápá system ni kò sínú Islam bàbá wa ní ìlànà ṣe ṣé wọ́n ṣe cross over night ibi táwọn náà ń tira wá bọ̀ nu ọba tíjọ́ wọn má dùn ìlànà ṣe ló ti kí ó ṣé wọ́n ṣe cross over night àbáwọn àbá tòní tí ẹgàlì fáyìmọ̀ bí àwọn ṣe ń ṣe lọ́n wọn ò lè ṣe. ṣé Adam ṣe ń ṣe cross over night ẹ má jẹ́ má dìkà sí ṣe cross over night ṣé Adam ló fi jọ. ṣé o Kamaluddin Adabi rahimahullah wọ́n ṣe cross over night ìwọ tó wájú Adabi tó ṣe cross over night ta ló fi ti ẹjọ́. Àgbàrí Gidoma ẹ máa kà wọ́n lọ ẹ má jẹ́ lọ lọ́rin. ṣé Abdulbaki níwò alùsùnà paraku ọ̀yá wọ́n ṣe cross over night àbí àbá mọ̀kọ́dámù hussein tẹ́gàlífà ṣe lọ sáwọn abẹ́ lẹ́yìn tó yẹ kó súnà wọn wà mọ́rí. ọ̀yá bò lọ fẹ́ sọ bàbá wa Sọláwùdíìn lẹ́dẹ́ wọ́n ṣe cross over night ok ìbúlẹ̀ tí wàá rí àwọn àbátí kálukú sàn kiri ẹ̀kẹ́ náà nu àbágbàlagbà jì àgbà àtàwọn ti sìn náà ṣe ń ṣe cross over night. gbogbo ẹ̀yàn ọmọ ilé kí ó tẹ̀ bílọ́ǹgì bíi kan tí mo dá kan àti gbòmí tọ́jà wọn fùrú tó ọba ti ń ṣe ẹ̀yà ládùúgbò tẹ́ ẹ bá ti mọ̀ kánú gbólé kí ó tí mo dá kan tó kẹ́kọ̀ọ́ ń bẹ̀ tó ọba ti ń ṣe ẹ sọ fún pé ọmọ àlè lè kí ó rẹ̀ ni mẹsọkọ máa ní àfa àbẹ ni ìwà nkẹjẹ lásán lọ́wọ́ àṣẹ kò sí ti ń jẹ́ cross over night. ṣé wàá bòtò wọn láwọn èèyàn wà kóra wọn jọ ọlọ́mọba àmójúkò ńlá ìfi wọn ní ọdún tuntun dẹ̀dẹ̀rìn rẹpẹtẹ ńbulẹ̀ tí ilé lẹ́yìn àmọ́ gbẹ́nà bòtò náà tó pariwo rẹ̀ sòtáwà mọ́ wá lọ mú 31st ẹlòmíì tí wàá gbọ́ àṣìṣọ́ yìí kò sí kódà tọ́wọ́ máa ń jí ṣe tàájúdù níjọ́ náà sórí wáìsì mọ̀túmọ̀ tọ́ọ̀sì sùn ẹlòmíì ó tún ti wá gbọ́ yóò wò pé ò special Ọlọ́run àtúntì fẹ́ pò ní kíní ìranù sórí àwọn tí ẹ ní nǹkan wọn mọ̀ àwọn Christian ló ní nǹkan wọn tí wọ́n sì sọ pé nínú ibi tí ẹ̀tàn wà lẹ́kọ̀ọ́ sẹ́tàn ní Islam àwọn ẹ̀sẹ̀ òṣèlú lọ́fẹ́ gbẹ̀tàn wọlé fa jẹ́ sọ fún ogun èkó láyé ẹni tí ó bá ti jẹ́ mùsùlùmí náà àwọn mùsùlùmí náà tí wọ́n fẹ́ lọ máa gbógun ọmọ gbọ́ láwọn ilé ìjọsìn káàkiri báyìí ọmọ gbọ́ ní tí wọ́n sọ yìí tí ó bá rí bẹ́ẹ̀ tó bá dọ̀ ní 31st ọmọ gbọ́ tí wọ́n sọ pé olúwa ò àti pálásẹ fún ọ ní gbogbo orí burúkú tó bọ̀ ọwọ́ 2025 olúwa jẹ́ kó padà iná ò wọ́n tún padà sọ pé adúpẹ́ pé o ti gbọ́ adúpẹ́ pé o ti gbà pé o ti wà láì ìjọsìn tó bá wá lọ́ndì wà ń padà tún máa gbọ́ pé gbogbo ogun tó di màrí òsì ọlọ́run tó ní òun ò ní gbà tó bọ̀ ọwọ́ 2026 ogun ìtẹ́láyé àwọn èèyàn náà first week náà wọ́n ti máa sọ pé àwọn ogun tó bọ̀ ọwọ́ náà ọdún yìí síbẹ̀ sọ pé ó dúpẹ́ pé o ti gbọ́ ní last week tó tó padà wá ní ó fi hàn pé ogun yẹn máa ń padà ní ogun ìtàn aláì ọmọ Yorùbá àwọn ló sì yẹ ká gbẹ́jú àwọn yẹn dẹ́ ń kó dìlà ká ẹ̀yìn mùsùlùmí ẹ̀yìn náà wá fẹ́ dì báwọn àwọn afáàná wà mọ́ kóòdì yín kò sí náfìlà kankan o lọ́ndì 31st ìyẹn báwọn kò sádùá special ìwọ tó tún ti gbọ́ náà lómi ò tó wá lọ wò kí ọ̀dà yìí ní lọ àìsàn ṣùgbọ́n inú ilé tó bá ti àdàgó 12 sí aago 12 ń sọ fún ọ̀pọ̀ ọbọ̀ sínú ọjọ́ kejì inú ìṣẹ̀lẹ̀ Islam sórí bóòrùn ṣe wọ̀ oòrùn ní Sunday báyìí Sunday tá à ń lò yìí bá a ṣe kí máa ń gbé báyìí wà lẹ́ àti bọ́ Monday lọ́dọ̀ Ọlọ́run tó ẹ̀ pọ́nrọ̀ lọ fẹ́ gbàdúrà fún o wulẹ̀ tí ń lo ọjọ́ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èèbò lọ́gbà aago 12 wá nínú ìṣẹ̀lẹ̀ àwájú Ọlọ́run bóòrùn ṣe wọ̀ báyìí àti bọ́jọ́ Monday ọdún yẹn gan ti ń dàlòkú lọ kó tó gbàgé olúwa 12 into 1 aago 12 o'clock so àwọn òyìnbó gan jiyàn àwọn kan mú 12 àwọn kan mú 1 o'clock
àwọn kan ní wà ní ọ̀sẹ̀ gbọ́dọ̀ kéré wọ́n àmọ́ dó ó kù ṣẹ́jú méjì dèdè ní ọ̀wà pọ́njẹ́ happy new year ọdún tó ti dàlòkù láti aago 7 tó ti wọlé ká sọ pé ọdún gẹ́gẹ́ ni so kò special kankan àwa kù síbi pé sọdún ni tá a lè celebrate kò í ṣe ọdún tá a lè celebrate kì í ṣe ọdún tá a lè celebrate ṣùgbọ́n torí pé ọdún tẹ́ bá ti pè lọ́dún ó ti dẹ̀sìn àmọ́ Yorùbá ní kíkí tọ́pọ̀ akúmúra ọ̀sẹ̀ akúmúra kìnnìkan ní ọ̀pọ̀lọpọ̀ Yorùbá tí ń kíyàn kọ òun ò rí sí pé ọdún pé tẹ̀sìn torí kódà ọ̀pọ̀lọpọ̀ wa náà tó máa ṣàdúrà pé kódà kéèyàn bá wà ní kíni wọ́n lọ́n ọ̀sẹ̀ yìí jọ́jọ́ sí ayọ̀ fún mi o jọ jẹ́ kíní kan sẹ́wọ̀n kálukú náà máa ń sọ ọ̀sẹ̀ yìí jọ́jọ́ sí ayọ̀ ẹlòmíì ò sọ pé wọ́n náà ọdún tá a bọ́ sí ọdún tó o bọ́ sí yẹ ọdún 2026 ló ń sọ táǹkà jìnnàṣù ti wà ń bẹ̀ ọdún jìnnàṣù ni ó mú ní ọdún òǹkà 2026 ẹlòmíì ò ká nínú ọdún tá a bọ́ sí Ọlọ́run má jẹ́ kí n rádàwó má jẹ́ ní kíní kan kì í ṣe pé ń sọdún bá torí pé inú orúfù wa Yorùbá ló wulẹ̀ ní kíkípa kákíyàn akú bẹ̀rẹ̀ ọdún akú àárín ọdún akú kíní kan akú ọ̀rìnrin akú gbá akú àwo tó bá jẹ́ pé tẹ́lẹ̀yìn òní lábá sàbìdàlẹ̀ torí pé orúfù ti wa awulẹ̀ máa ń kíyàn happy weekend kódà ọmọ Yorùbá wọ́n tún ti gbé ìbò ọgbẹ happy weekend happy sala happy kíní kan happy gbá àbí ìjìra àbí gbogbo ẹ̀ tó wà láti kálukú nù ṣùgbọ́n má rí gẹ́gẹ́ bí ọdún tó lè celebrate àwọn iléeṣẹ́ kan wà ń bẹ tàbí ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ gan iléeṣẹ́ rédíò la wà ń bẹ so tàbí oníṣòwò wọ́n lè wò pé ok àwọn òṣìṣẹ́ tí ń bá mi ṣe láti bẹ̀rẹ̀ tó fi di 12-month calendar ni wọ́n ń kà ok mo fẹ́ fún ẹ ní gift odidi ọdún kan tí ẹ fi bá mi ṣiṣẹ́ so kún fún yẹn ní gift kì í ṣe gift ẹbọ o ibi tó ti ṣiṣẹ́ pé ọdún kan iléeṣẹ́ mi lè ṣe promo wa tá a máa ń ṣe ìparí ọdún ni ẹ ra kinní kan kẹgbà méjì kì í ṣe pọ̀ ọgbẹ so ọdún táwọn mímì yẹn kì í ṣe ọdún ìtọ́jẹ́ tẹ̀sí o in táwọn fi ń ṣe kàlẹ́ àwọn ṣàkáǹtì iléeṣẹ́ wa wọ́n sì fẹ́ fáwọn èèyàn lẹ́bùn àtúnṣe promo káwọn èèyàn lè bàbá wa rajà eléyìí kò ní í ṣe o inú jẹ́ ń bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ orúfù so àwọn òkè bò láti fẹ́ mẹ́tí àwọn kọ́sítọ́mà wa tó jẹ́ pé tó bá di 2026 àtùjọ máa ṣe kí lórúkọ rẹ̀ papọ̀ àbí iléeṣẹ́ tó ti ń ṣiṣẹ́ wọ́n ní gbà ó nǹkan báyìí àsìkò táwọn máa ń hanu ẹlòmíràn ẹ̀wọ̀n ò sí lọ́lọ́ lásìkò léyà ṣe léyà náà fi ń ka 12-month calendar wọn Islam wà láàrin àṣejù àtàṣe ètò èyí tá à ń sọ ó yé wa so ìmú ní ọdún tẹ̀sìn ìní ọlọ́wọ́ ẹ̀bùn nísìn èyí tí a fi sórí pé àwọn iléeṣẹ́ tí wọ́n bá wá ṣiṣẹ́ àwọn kìnnìkà tó bá wá ṣe ẹ fún gbogbo wọn 12-month calendar ti pé àkáǹtì year gbogbo company ó ti mọ sàkáǹtì wọn báyìí tó ìyẹn kò sí aburú kankan níbẹ̀ nípa gbígbarú ẹ̀bùn bẹ́ẹ̀ mo rò pé ọ̀nà tí mo gbà ṣàlàyé ó yẹ kó clear dáadáa so ẹ má lọ cross over night o àmúdètì tààjù kí n clear bẹ́ẹ̀ kí n tó gbà béèrè tó ráfẹ́fà afẹ́fẹ́ bí ìṣẹ́jú mẹ́wàá lẹ́ dáadáa fún béèrè à ń lọ tààjù sáà lè kí papọ̀ níjàmọ́ àsìkò àwẹ̀ ó ní tààjùdù wa ló lè jẹ́jẹ̀ mọ́ tánàbí kí fáwọn èèyàn ìyẹn náà tààjùdù náà là ń pè làásámú ló jẹ́ pé kò sásìkò tó lè kí látẹ̀yìn ìṣáì ó wá wò lè kí látọ̀ wò lè sọ́dọ̀ òru tẹ́sì kórajọ ànábì kí fáwọn èèyàn ó kí jọ́ kìíní jọ́ kejì jọ́ kẹta ó kí fún bíjọ́ mélòó kan ń bọ̀ ya kọjáde wá kí àṣà àbí jókòó kálukú náà dá kí kẹ mọ́ rò pọ̀ràn èèyàn tó ní kẹ́ ẹ tún máa kí papọ̀ ń jẹ̀ mọ́ nínú àwẹ̀ ànábì ò tún kí fódìdí oṣù ká sọ́là ẹwù ẹ̀sìn àwọn àbáwó sì bọ̀ bẹ́ẹ̀ agbàwẹ̀ mọ́kà sámú ọfàwẹ̀ ẹ̀sùn fò ní nǹkan kan wọ́n fi sojú yẹn lọ́dún rìnrìn ní ìdájọ́ àwẹ̀ ọ̀tọ̀ ìdájọ́ ásámú ọ̀tọ̀
ìwọ tó oníbùkátà tó fẹ́ gbà níwájú Ọlọ́run náfìlà lásán mú kò ní í ṣe pẹ̀lú àwẹ̀ rẹ sáà ti kí wákàtí 5 ẹ tọ́lá náà bí náà tó kí papọ̀ fáwọn èèyàn jẹ́ máa tàn fódìdí oṣù kan. so ibi tá a ti rẹ́rìí pé a lè kóra jọ ṣe tàájù nù ìmí tá a tún lè kóra jọ ṣe ní tàájù ó ní tó bá bọ́ sí tí èsì pé amútáìmù accidentally ló ṣẹlẹ̀ lápẹẹrẹ níjọ́ kan Abdullahi ibn Abbas wà lọ́dọ̀ ànábì ó súndọ̀ ànábì so ànábì wàá jí lóru ànábì ṣe náfìlà Abdullahi ibn Abbas kẹrin ni ó kà lọ gbági ni ó náà sálùwàlà ó kà bọ̀ sẹ́gbẹ̀ẹ́ ànábì ni sẹ́wọ̀n kì í ṣe pé ń dá táìmù bóyá a lọ sẹ́mínà kan a lọ mọ̀káyàmù kan gbogbo wa pọ̀ ń bẹ̀ àkàwé ẹja jíra wọn tó bá dòru ìrìn pa wá pọ̀ ẹja jọ ṣe náfìlà papọ̀ ìyẹn yàtọ̀ ṣùgbọ́n àti mú pé tó bá di Friday tó last oṣù eléyìí ò sí inú ẹ̀sìn every Monday kápádé kò sí inú ẹ̀sìn kọ́ndíṣẹ́ kálí gbogbo àkàbára anu máa sí àṣìṣùn akàjí ni kó ẹja kírun papọ̀ ǹjẹ́ mọ́ a lè ṣe tàájùdù papọ̀ kì í ṣe pa mú táìmù tọ́lá ní wá lọ́la accidentally nìyẹn so ààrẹ rí eléyìí pẹ̀lú ọ̀rọ̀ abúlé náà bá sì mọ́ sọ radiyallahu anhu kọ́nà balẹ̀ kọ́lá kó sálẹ̀kùn àánú rẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa ó jẹ́ àlàyé díẹ̀ so lórí àdúrà ọdún àtẹ̀bùn ọdún síwájú ká tó gbà béèrè ká máa gbọ́. Ní ìjọ Wednesday ní àdúgbò wà ní Fatusi Muslim community nírọ̀lẹ́ àwọn táwa ní fisiniti ibẹ̀ yẹn lẹ́kítọ̀ tá a máa ń ṣe lóṣù mẹ́rin fáwọn obìnrin a máa fi ń sọrí December náà oṣù mẹ́rin kan lọ bọ́ bẹ̀ so yọ wà nírọ̀lẹ́ ní Central Mosque ní gbẹ́nà ẹni ibi tó bá ti ń bọ̀ tó bá ti díjọ́ San Fatusi sọpọ̀ ń lọ ọgbọ́n náà so ìyẹn ó rọrùn fún gbogbo àwọn ará Fatusi yẹn báwọn tó bá wá díjọ́ Thursday tí ń ṣe on the 1 gbogbo wa àtàrà ọmí ni o àtàrà agbá ni o àfẹ́ká wa lọ́ndì 1 obìnrin ni o program àwọn obìnrin bá ti máa ń ṣe lọ́dọọdún náà ẹ̀kọ́ àlùmọ́ kéde rẹ̀ bá lọ́dọọdún àwọn obìnrin nìkan lọ́ndì 1 so mọ́wùlẹ̀ dùn ní tọ́ bá ti wá bá a ti gbà pé ọ̀nà tó ti ń sọdún lẹ́nu so wá gbọ́rọ̀ lọ inú òfin ní fóúnjẹ lọ kú lọ so wá gbọ́rọ̀ lọ so lọ́ndì 1 àwọn obìnrin àwọn àfáà wa ńláńlá ìlà ń gbé bọ̀ nínú wọn ni Dr. Ahmad Ọláìwọlá tí wọ́n jẹ́ Amidul Mahad so wọ́n bọ̀ Sheikh Abdulrahman Mahmood Awwal wọ́n bọ̀ so àwa náà ẹ bá wa pàdé so bá a ti máa ń já lecture mọ́ra wa lọ́wọ́ nù táwọn náà ó tún béèrè ẹni tó bá tó gbà tí ó tún gba nǹkan so níjọ́ Thursday on the 1 fáwọn obìnrin so nìkan so anywhere táwa ti ń bọ̀ má tún máa pè mí pé a fẹ́ béèrè àdẹ́sì ní ńlá tí ń pè wọ́n náà tó kọ́lẹ̀ anywhere táwa ti ń bọ̀ kò bá jẹ́ ayékun tó bá yẹ Fatusi àfẹn tó bá fẹ́ gbà náà ayé tó rò wọlé nǹkan kan kó ló ń lọ ọgbọ́n náà ìgbọ́n náà so ẹ má gbà lòdù wọlé kó ní ìṣẹ̀lẹ̀ ọgbọ́n náà tàbí kó gbọ́kadà lọ junction gbẹ̀nà gẹ́gẹ́ náà mosque tó wà ń bẹ́ẹ̀ náà ní Central Mosque ibẹ̀ ní láti aago 9 àárọ̀ so 10 gẹ́gẹ́ ní program ó bẹ̀rẹ̀ ṣùgbọ́n dá gbogbo tó bá jẹ́ tọ́lọ́ yẹ kíyàn máa délẹ̀ ní káwọn olùkọ́ ni ó bá wa ń bẹ̀ so a sì kí gbogbo àwa mùsùlùmí tá a wá bí wà sí wa ní gate tí àwọn brothers alùsùnà nínú gate tí wọ́n gbé kalẹ̀ tí Sheikh wa Komarudeen Yunus Akorede tí wọ́n bá wa sọ lórí Nawakidul Islam bó ṣe yẹ kí inú ọjà ó máa rí inú gbogbo ẹ̀yin inú ọjà yòókù ẹ̀yin náà lọ ní fọ́rọ̀mù àwọn alùsùnà gbogbo àwọn bídíà tí wọ́n kàn máa lùlù rọ́ tí wọ́n kàn máa tágbádá rọ́lẹ̀ kàn máa dáwọ́ ká ọ̀rọ̀ kan fún yín wọ́n wá sọ̀dí mọ́ wá kó olórin wọlé táyà bá tí ìlàlùsùnà náà ọjà yín èsè o torí pé òótọ́ ọ̀rọ̀ ní ẹ fi wá bá yín sọ wọn wá wó ọwọ́ yín o so ìtẹ́gbó tọ́ ti kálukú gbọ̀bí tí ó dé síwájú Ọlọ́run so Ọlọ́run ó ṣàánú wa yóò ṣàlékún dáadáa ẹnìkọ̀ọ̀kan wa yóò wọlé àjọ kan sólẹ̀ so níjọ́ Wednesday náà prógámù wa lọ́jà àbá kò yí padà o so a ti sọ̀rọ̀ bó ni wọ́n ṣe pa Uthman ibn Affan radiyallahu anhu ọ̀rọ̀ tálílọ̀ kan ní àwọn ọ̀rọ̀ tí máa ń gbomijé lójú èèyàn téèyàn ó fi máa ń pa ẹ̀sìn rẹ̀ dáadáa tí ó sì fi máa ń tí à ń pè ní Ọlọ́run ní inshallah 4:30 níjọ́ Wednesday lọ́jà àbá kò dí tí àwọn aládùúgbò bá tún sí àwọn obìnrin wọ́n ń ṣe tí wọ́n lọ àwa ti gbòòrò táwa ń gbòòrò ká máa bọ̀ wá sí ọjà àbá ṣùgbọ́n tó bá di ọ̀dí wà gbogbo wa pátá ká máa bọ̀ wá sí Ìgbànà inshallah kọ́nà balẹ̀kọ́lá kó sálẹ̀kùn dáadáa wá 09098888993 09098889939 0909888
9939 tàbí 091 wa alaikum salam 2 mẹ́rin. Naam sir 2939 náà. Okay sir. Ǹjẹ́ alẹ́tọ̀ láti máa jíyẹn náà fílà lóru fúnra wa láì jẹ́ pẹ́ ní kẹ̀kẹ́ ta fún wa. Ẹlẹ́ẹ̀kejì a máa gbẹ̀wẹ̀ ní ìjọ Mọ́ndé àti Bẹ́tàbíjì lọ́tọ̀ náà mo ní kí n béèrè. Ká máa wẹ̀ àbí ká máa gbà ókè so ká máa ní náfìlà fúnra wa ní tó bá ti rọ̀ lọ́rùn ẹ̀ dídìde lóru ẹ ṣe náfìlà fúnra yín ṣùgbọ́n kì í ṣe irújọ́ tí on the 31st day àmọ́ ògbọ́ special rárá o ẹ máa ṣe náfìlà lóru iye tó bá rọ̀yàn lọ́rùn iye ìṣẹ́jú tẹ́ bá rí ẹ lò kẹ́ tó sùn padà kì í ṣe gbogbo òru ẹ fi díẹ̀ sí náfìlà ẹ tó sùn ọlọ́run ò sọ pé kẹsà fi gbogbo òru yín kẹ́ fi jí pátápátá rárá ẹ ṣe náfìlà kò bá jẹ́ ìṣẹ́jú mẹ́wàá lẹ́ bá lè lò ẹ bọ́ lọ́n sọ̀rọ̀ in tó dájú níjọsìn ni tó ṣe pẹ̀lú jíjáfáfá tó ní máa tó fọ́ọ̀sì ara ẹ̀ ṣe láàrin ìṣẹ́jú méjì tó bọ́ orí oorun padà so oorun rẹ̀ gan ìjọsìn náà tó ní tó bá ti máa sùn dáadáa ẹ̀ẹ̀kejì ó ní Monday Thursday inú súnà nìyẹn wà ká máa gbàwẹ̀ Monday Thursday inú súnà Nàbí sallallahu alaihi wasallam ńlọ́wọ́ 090 hello wa alaikum salam. Alama mi. Yes, sir. 09098889939 091 2 mẹ́rin 2939. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Naam. Okay, mo ń gbọ́. Okay. So tó sì jẹ́ kóbìnrin tó lè tọ́jú rẹ̀ wá bí. So tó wá ti jẹ́ pé kò sí obìnrin tí ó bá ti sóbìnrin tó lè tọ́jú rẹ̀ lálórí lélẹ́yìn ṣùgbọ́n pìlẹ̀ ni pé kóbìnrin ó tọ́jú obìnrin ọkùnrin ó tọ́jú ọkùnrin. So ṣùgbọ́n tí ó bá ti wá sí tó sì la ẹ̀mí lọ ọkùnrin lè tọ́jú rẹ̀. 090 98 88 9939 091 2 mẹ́rin 2939. So nínú nǹkan fẹ́ kápílà okay hello. Yeah. Mo ń gbọ́. Ó ti rí o. Olùkẹ́ ẹlòmíràn ní bìrìkà oúnjẹ tí wọ́n máa ń dá kọ́ńjọ́ náà ṣẹ́ra àwọn mùsùlùmí náà bá ń gbé lárugẹ o. Kò sí kì í sọdún bọ́ọ̀dà náà oúnjẹ yìí sí oúnjẹ tó lè máa jẹ o. Kò sí inú rẹ o. Kì í yún ìṣẹ́gun tí mo sọ o. Oúnjẹ kẹ́ adáná ọdún àfikúnra lẹ́nu jọ rárá o. Oúnjẹ lẹ́yìn sí. Mùsùlùmí sì bá wọn dá sí ẹni pé wọ́n wà yẹn ní máa ń dùn díẹ̀ nítorí pé mùsùlùmí náà rí sí gẹ́gẹ́ bí ọdún òun kì í sọdún rẹ. Aláyọ̀jú ràn ní ọ̀nì. Tó bá jọ́dún rẹ ààwẹ̀ bí ọdún mélòó tí ń bọ̀ ò ní bọ́ síbẹ̀. Tó bá jọ́dún rẹ ààwẹ̀ 2002 tó bọ́ sí àsìkò December 11 kò ní bọ́ bẹ̀. Ṣé Ọlọ́run tó wá fọdún ní ìpọ́dún kan rẹ? Sáwẹ̀ àti iléyá papọ̀. So bí ya 2002 àwọn Ramadan láti ṣe December láti ṣe 11 kó lè máa kí ìsọdún rẹ ni. O ṣe àgbáwẹ̀ ìjọ náà. Tọ́jọ̀sán. Tó bá jẹ́ pọ́dún ni kìí sọdún lóde kí Ramadan ọ̀gbọ́n bẹ̀ Ramadan bí ya títà bóyá 2030 ní ìṣòro tó ń bọ́ bẹ̀ yẹn mo ṣe ń wò tí ó bọ̀ bẹ̀ so ọdún rẹ yóò tó wá bọ́ bẹ̀ báyìí tó mọ̀ kí ìsọdún rẹ gẹ́gẹ́ ẹ̀rí mi nu tó mọ̀ kí ìsọdún rẹ. Wa alaikum salam kàtú.
kí lẹ wí ẹ ǹgbọ́n tẹ̀ sọ dáadáa o kí ni yóò clear so nígbàgbọ́n kí n sọ ọdún wa nù ẹ̀rí nù o nídìí wàhálà kankan rọmọdún bí kíá 2030 àbí 31 yọ ọ̀bọ̀ sínú àti December 25 àti 11 so lè jọ́dún rẹ kí rọmọdún ọ̀bọ̀ bẹ̀ nítorí mọ̀ pé aláyọjú náà alátẹnujẹ ní ọ̀nù tọ́ba àyọjú rẹ ló ṣe ọlọ́wọ́ àwọn ọmọ ìpínlẹ̀ rọmọdún wà bá kó nígbà kí ìṣọ́dún rẹ náà wọ́n rẹ̀ kú sára. Sàwẹ́ tọ́sí. Kámú tọ́sí mọ̀túnmọ̀ Friday kò sí inú ìsìlámù sẹ̀ káwọn mújọ́ kápẹ́jọ́ kanijọ́ náfìlà kò sí lára ẹ̀sìn wà. Ànàbí ọ̀sọ́ bá ń fún àbá kí n bọ̀lẹ̀ ti gbọ́ ànàbí ọ̀sọ́ bá ń fún o. Àdìsí wo kí ló kọ rẹ̀? Àìnú àdìsí wọ ìkàwé kalẹ̀ kan ṣe ti gbọ́ ànàbí ọ̀sọ́ kọ́ máa ṣe nẹ́fìlà ń jọ tọ́ọ̀sì nìkan ànàbí ò lè sọ bá ń láyé wà láì nítorí dájú ni o ẹ farabalẹ̀ máa ka nǹkan mi ò ọlọ́wọ́ sànù wa inshallah á máa pàdé. Gbogbo tí a wí láráyé ti gbọ́, gbogbo èèyàn tó yẹ ká gbà tí ò gbà, gbogbo wọn náà ti kábàámọ̀ bánú. Ayé tó dojúrú, ẹjọ́ ayé kọ́, Ànábì ló sọ̀rọ̀ dáadáa ó gbà ó di tábà tẹ̀lé ká tó lè sinmi. Ó di tábà tẹ̀lé ká tó lè sinmi. Ó di tábà tẹ̀lé ká tó lè sinmi. Alhamdulillahi Rabbil Alamin. Kò ní jùbọ̀lá fún ti alẹ́ òní ká má gbàgbé àwọn kéré tí wọ́n ti sọ fún wa síwájú. Wáàsí àwọn obìnrin yóò wáyé ní ọjọ́ Wednesday ní ìrọ̀lẹ́ ní agbègbè Fátúsì ní Ìgbọ̀nà Central Mosque ní aago 4 sókè. Bákan náà ní ọjọ́ Wednesday yẹn bákan náà wáàsí ọjà Aba Central Mosque yẹn náà ń lọ lọ́wọ́ ní aago 4 bákan náà aago 4 àbọ̀ ní ìrọ̀lẹ́ ní mọ́sálásí ọjà Aba. Bákan náà ti àárọ̀ Thursday tí ń ṣe déédéé 1/1/2026 ní aago 9 àárọ̀ pẹ̀lú ìyọ̀látọ́lọ́ ní Ìgbọ̀nà Central Mosque fún gbogbo àwọn obìnrin nìkan pátápátá. So àwọn tájọ mẹ́tò wá sí. Bákan náà àwa tí a bá fẹ́ teach ní school kan vacancy wà tó jẹ́ Islamic school tó sì jẹ́ boarding so bóyá a ní NC ní tàbí OND àbí HND so nọ́mbà tí wọ́n bá pè yẹn ká send message síbẹ̀ tàbí àwọn tá a lè kọ́ Quran so dáadáa tàbí Arabic so ká send message inshallah. So àwọn adájọ́ mẹ́tò wá sí gbàyìn adébáyàtì àmìyàn ní ọlọ́wọ́ tí ni wà tí jẹ́ kẹ́ máa gbọ́ akitikite ńlẹ̀ àwọn sásánì lọ Suleiman bùn Ibrahim abu Ibrahim ẹ̀sà òkè fún ìbéèrè kan àbí kejì a lè pè wọ́n àbí ká text message sórí nọ́mbà tá a fẹ́ pè síta 010106439 orúkọ tèmi Ridwanullahi Muhammad Jami èké ìmọ̀ ìjọba ìjìnà kà sunna ìpàdé tún di ọjọ́ àlàrúbá pẹ̀lú ìyọ̀nà àtọ́lọ́ máa